Sagato. Vado un po'. Urono. E ali. Zerewe esi n'ụlọ egbe na na-adụri ekwu na-adụri enyi egbe na na-ewughara na ọmma n'ọkọvisi mere dere itewu ikwe ịna-ahụ imweri ewepụ ọtụ edele sọrọ ikwu ndị dị dere baba olile osiela ja egbe wa mane baba na we agile no we are una in wa eko ya manage baba the video make be pure water la casera aí qui va goya manage baba be school ya ma yo baba you can't make ends meet like that video make as a man, as a young man that is trying to survive. That will not take you anywhere. Everywhere, there's a known like better. Not a book, not in my brain. It's my area where we go to the answer. Halfway, you know, idea, more you are the gear, cut off salary. Mr. Uyigo. Already you were gear, can I wear each of your more passport photograph. You know, I can't continue. The bank here. I have 1 million years for business. Start. Papa 1 million? No years for business. Papa 1 million? Wait, Papa. Yeah, Papa. 1 million. Let's say we only man better. No. 1 million. We have some business. 1 million. Don't do it. This phone. And they buy land, I come out 1 buy. Madam, no, one of the Nigeria. What be 30,000? I go. Madam, come now. I bet tell me better price. Okay, madam, I can move 500. Hey. 500. Only 500. What could be 500? 500. I want test. I not be say I can't go and stand my waist. This phone. Madam, if you yourself carry this phone, you sleep with her, the true way you go to himself, you go change. Hey! Oh, Saro boy, my thing go change. Don't be saying that on a day they talk. You don't just they do me well. Yes. Hey, tell me how much you want give me that. I want to more. If you know they say man. Don't tell me, I beg. This woman, as you look as well, than 99 years guarantee. Hey! So the phone go there my house, I go die. What do they tell to talk? If you get children, they're going to sleep on her. You don't get children. I'm not giving you one where go last for 10 years. Why I say, madam, this one, carry a rich and I make you. Osagiato no more. Egi vie, regi tuo. Agi miene mie, ai miene mie sok magi komie dokba. Ege wega seo, uki wega ba, no kabo wa. E obo wieyi, emi nama emia o, ama emia seva. Nuga oio, osaga eru dokba. Iwe nuzie gbagbon, enuzie gbagbon, enuzie gbagbon. Ede gariete, evacuaro. Wow.
This is beautiful. Well, no, I must see. You want to go away? Did you want here? Let's see. No way. Era. We will we shop here with dog. I'm going to a young woman there. So I will see. We deserve it now. For all this. What was it? Where are you here? Because we are need to wait for long. They will wear. I'm always on the camp to lay here. And you are my fault. But we may have the food where and you are in enough. If I really do it to move, I have fly at area with the treatment. They might have the point B. So we're here. We'll see. Salubano. Team. Banya is mother son. That was a woman. About we see the much is the Haribona. Now, you're part of my little people. Now, my kitchen. We do want to ọjọ́ ló wáyé ikú ọmọ ṣẹ́. Oye, Kuyo. What's that? Anyway, anyway, Sagato. Okay. What anyway? Why you me ya? Oh, yeah, we're marking. Yet anyway. Oh, me we there. Yet it anyway, my way. Oh, my way, the Edo Bound one. Okay, anyway, Eki. Ha, Ekinado see. Oh, Ekinado se Kiamado. Anyway, Waho, and one must anyway, Wariji. Ko. Correct. Lao. What do you decide to do? Very. Edia. Let me tell you what the vessel move. Oh, it's a Kenny Riene. A married baby, man. Sonia. Oh, let's see. Who let me to? Oh, Mama, you are me away. Salobari when I don't have a meat. Oh, Elema, it don't mean. Oh, my way, Jan. Oh, see, you really my Diana. Oh, my, you know about it. Oh, I don't have a good man. Boy, nobody, Mamma. Yeah, Lino about to do him. Mammy, or say, my Harry. You want to call you away to where they will really know. Now, oh, my, those are low boy. Those are low banging out, no banging away. Yonia, Lao, West. No banging nine. Eki. Correct. Eki Maduko. Bebe. Omawako, I call you, eh? Go. Mumu, go, boy. Ojoba. Double. Where are you? Owamusi. Owama ojalu de. Ah, Gumu. Egun. Okay, Egun. sure. Hello. Koyo. We are here. The shop is over. That woman, no me, I do the assistant cheese for me. Oh, yeah. Okay. And you can soon.
Imagine they are saying Yere. Take care of the store, huh? Go. Alright, welcome. Bye. Bang. Kata bawa. Memang jadi we meam yuku. We kato. Jadi. Awini. Bebe no jina. Kenge begui era visual. Mekina rejim maya prepare the marriage things. So soon. Lihat ya akhi. Allah. Wa wo emetili rero beru wan Oni di mawe yaro ko bade ko wana yi. rero Ako. Adeus. Buon giorno. Yes. Go. okay kono wa de na ja yo kyama Nyama. Okay. Dia wawo. Okay. Oya ni le wa ji wa. Wa ni ya. Na iya. Go. rero Malebe. rero emetili rei Memang guru biar ni lai. ma be ge fisenis iwe lash nido ya lakoni ni ya le reno iye ti iye wuri gome Waiting. iye ti o cause my day used to it Well, this is a lunch. I ike watuta ina ina wa ori ewe wa re na ari asge o do ale lo ma le re agwana because imewe na te yi se ti yeye Who went in the element? iye ti ya le re gbe wa bo mi Mu ya na wana. Ume ya okoni mu le rai ni ma ide. Ejo bo ba gan. O la ko nu le wana. Mu we. Me we ejo bo o no asiti we. E ba dora. na gbezo gbe ọmọ wa ri restaurant wa ya de re nu wai Ni me ali restaurant. nu wa ya ri re ore na pa no e do re le ebe ni nye na ya ba no ene ibe ya ni re do re mu Ngo. O ni mara we ba ni rai. Rada asset na. Ọmọ. Ya le ki ma lo bo la dia. Ya le restaurant na ni rai. na muzia we bi ba sa ile lu ba ma ba ya kiana na ya ri re Igbo ba gbu e. E me si ala tu mo do lai. Why? ni ma ye ri ela Ai. dobo di akere Jọba. Bibi. ọmọ wa kian o wi me ndo le ra e wiwiye iwe ela o ni wa do ye gbere na ni do ya la ko ni e ya ri aske o do wa le ra enu e o me mi e Wafokia. Commandant. Nanu wa gwa loyi. Manele wa Mr. Usagi ato me di won ji. Awa me no. Ka wa we no. Ye ne. Hello. Because of him and okay. No. Ero wa. O ma ki winare. Yeah, what can We
Ori, can I wake up to you again? And me ata now. Yata me. Yapa. Écoute. I don't know what to do. Daddy, are you? I don't know. Only give my way. Oh, we. Only give my way. Okay, we are not going to. My last control. You go for. Hey! Give me. Aniki. Now, oh boy, Mr. Usagiato. Yes, what? Mare dunia. Azota. Ini mo barista John Onagama, my colleague, barista Favor. Koti kadi ini masuk si mana mute. Supaya yang mami obuat. Oji yang berbagi madi bedenena. Madi mana? Baik gunu ya momo di bank. Nuna guna dua sen. Why? Mai ki koti bena, madu we. Ibu ni nuru oji ni mai ki asa. Na ta bu ini kan madu na. Ewe ni we ebi no bi se wana ama wonu ye pa wana re and ipe dinyo 7 days enyare no se mu yare mi wana re na do we ta do kilu we ni kwa o wa do mu o ta ni ba da wana re e ma le we se ma kyan pa wala o we amo wo ba ni ba ni ye ke mi I'm very sorry. But I can't give my own. I'm beside, I'm not giving my. I went to never man. So good day. Oko, Oreze, Ibo, Ofo, Oba, Ogbe. No. Mama can't be better. Ije. Ewa wu. Ewa gbọ́nra. Wọ́n sunu.
ya mi so kwa. That's what none of you. Èmi no le na do. Tagato. Okay, on me. Tagato. Ma ko yi. No eh. Wo jo ka ma le ga du bu ba. Wọ́n sá àmọ̀ tó kú mi. Ẹ̀tẹ́ sí ẹgbẹ́ sẹ́lẹ̀ bíà. Jẹ́gi ìdókè ẹgbẹ́ ọ̀dọ̀wọ̀n àníwé làgbẹ̀rẹ̀ alákéde ní ọdún sùn náà. Ọwọ́ yẹn wà bẹ̀bí sí pé náà wà gèlè wá sí ìgbé mi. Táwẹ̀ ìpanu mẹ́rin ní ìyá. Àìbọ́ká dẹ́gbẹ́. Ìsàmù dérí náà. Ẹ̀rùkà ẹ̀. Ẹ̀rùkà ẹ̀ lálejò wẹ́sì. Ìgbónú bẹ́ẹ̀ èmi yà fẹ́ wá lágbára kẹjọ́ra dé ìgbó ìrìn sí wẹ́sì. Ó káàbọ̀ wà rèé gẹ́mẹ̀. Ni mana mi na osi e mana Hausa la wo ye ze gbe me la won we se yi oyi ya pa lo wala mu Sagato wala ko di una ja mi egbe di egbe una dize una na egbe Sagato o si ho re re wa ru o si hu ki o pa o gedegbe ru oru maya bẹ́ẹ̀ sì ti wà dídídídídí una ba je do na ma ya ise Dale ti la. Yo bi ere pere ni mani maya asa. Wọ́n mọ̀ wà lágbéra kí anana láwo wo lálẹ́ ti la o. Water. Ite do wa amusa. Ari me ita wo he amusa na. Imo wa amusa. Ore ba na nia, me no bo wa nu wa amusa. Me ma nu ya de ya lu mo. Ona di, o sa ga to na degbe. Ona di ze. Ona degbe yo. Bo biji. Bo biji o lo ko wa be me. Ah! Baba so me. Me no bo ma degbe. Wa mo lo to to ma. Wa na degbe na degbe. Sagato. Abegenya. Awe no na we o ga yin. No wo ma o ri ogbo. We no ni me o ri ogbo. Una. O don e. O fi don. Kale mero. Wa ba no se be boni. Ah no gwe. E ba na wa mo me ni yari o. Wa ba mo me ni yari o. Uzoro pa teke no bu me ni aya di po me. Idoru zoro pa bae. Ola uzo lifa. Bebe yo wa mana mu me. Na ni na te wana na wa na pa wana. Wa agwa wa nya o won kina am bo sare de mi wa to pa wa ni wa da me ape. Wa de bo mi ogbo so wa wa lo do wa o ti na yo to. Abe ni o pa wa pe na be ha yo to. Abe ni eso. Igo ni o me na wa ko ba pin na kina ni. Wa mu ko ba pin wa yo sa. Wa amu ba ba kilo do ni kwa ni aro wa ni te pe ni te pa na fo de ni we ge. Se wa mu ja ta wa kai wi be ge ni. Wa wa we ni wa me re yo wa ya pa. Wa amu me amu me. Lálẹ́ ti amo sana bo ya kan la be. Ani ye ma pe ni me dara ko ma pe yo. Kale me wa pa. Wa pa. Wa pa. Wa pa. Wa pa ba la ba gbe. Wa yo ko. O ko me. O. Wa ni wa lo nda gbe. Wa ri. Wa ni no. Wa ti wa lo ma lo go. Lálẹ́ ti ide be e na ma ke le be. Wa mo bo. Ma ka mo wa. Wa lo ndo. Lo wa. Lo be wa be ni de wo. Ọ̀nà ọ̀sẹ̀ bí ẹ̀mùjẹ òwò ẹ̀nẹ́ni àwọn mẹ́rin pé o tọ̀ lálẹ́ tí màá gbé ẹ̀gẹ̀yẹ̀gẹ̀yà ọ̀yà tẹ́mi lálẹ́ tí nọ̀mà ubẹ́gẹ̀ ẹ̀ nà ẹ̀ mà wí wọ́n kí a gbádùn ìnà nùjẹ́ náà wọ́n.
Bagiato, igual la wale lo we mami we. E won wa to do tutai. Wa police we. O ma ya gba application. Ile le da office. Bi an ti wa bi winner. Mi na we re gbe ki o ma gbon. E won na do tutai. We no pia. E bi ke wale ya do e dagbon we. Meneki. Ire gbe na su sele lo pia. Wa me go ne. Du ne we re gbe fe ne. U do tie me. Abi un make okay na live block up ama we beti wa iga ne go ne udo tie me una ide gbe ane go ne udo tie me neki wa ya o le we mo ko e ko ari sewe e do e o wa ba gbagbu ya o sagiato no mo egi vie egi tuo agi miene mie ai miene mie so magi komie tokpa ege wega se o uki wega ba no kabo wa e obo wie yi baba ru wala emi na ma emi o ama emi aseva nuga o iyo o sa What do you want to kilology lab? What do you have been in the way? What do you want to go on? What do you want Oni mari ma wa pa so me ani ah. Ko ini tama o, ye na o ka o, ye na o keke. E ri we ra ka o, e gidi o giju lele. Wo to ado kwa ni meneki. E o, e gbi mi, wa gi mo kun so to. E gbi na ko mo na so sele lu pe. Oko wa. Eki. Me ko na ki se ti de gbi mi ke yi ba wo gbe a. No mi o si o, me ge mo ri ko ri o. Ati wo maka me. Me no, yo millionaire. What is it? Young millionaire. Okay, then on we are mommy go the banky. We are mobile. We are deceive avec aucun. What we young millionaire? Larry, et puis ouais. What gimo on ya sotop. Il comment sous celle lewe. Oma, zele ni kata mawe. On a make ene. Ubu meneke madu. Ubu mi adowa. Igari yo me wege gani. La. Yabo. Didi yabo. Jabo la. If you had the good in my love, I would be my love. Lao, again, we are also high. Like you wow. Maybe without where it did me when you are it. I can't win allow. When I tell you, go to me. I give it, you know, maybe I'll be alive. Me a pity. Me a pity, me are here. Huh? We're not the area opening me now. We were all about to marry. We will be a war. Ah, we are war. Ah, What's in Wawana? Wow, on I swallow go with conductor there. Do not remember you are not. No,
Oni ezeyo agbewu sorry conductor mami moto ni wilani na mo conductor no ru moto no na ya o you na fian me mere no ya tete ni adu wa na e aki ti o ti oni we no taba e wana fikira na mkwa right na fin ticket abitu o we drive a bus ile wa do negotiate ya as a driver no wow Bros, oku imeti awa die na. Hey boy! Don't do no tell na me. Don't no tell na me. Are you sure you are your right sense? Honey, oh God, ezeyo now edo zeke your guy. Can you imagine? Wow! Iye we there. Kiwe oni o. Ime we there. Kiwe we there oni. Sorry. Yes. Sorry boy, me. Ukuna kitu bani ya ni kitu ya Iwawu. Kemado. Wo be me? Yemewe. Me ya ni we. Me kuse. Oni ezeyo no na so ni meba wude. Oya he ni me na. Ezeyo. Sorry. Agbe wo mama. When we are kini ọmọ jẹ mo sọ mo gbẹgbọn ini wa go gbẹgbọn ke na pa ki amo fi mo we mo me ti unwe mi no ta na to say e dey you when we get na that yo we are the great trespass. I will take this matter if you can woman mo have control over so ni wa be we na la really oni we have to check ewo boja eze yo oni odo zeke imega ye setting oni e boy ni me mind ini e dia ti wa ku mi Why you want to play? You know they do anything, forget that thing. I don't know what. Oh, say bros. Wow. What's new? What's so bad by? Bro, see what you don't want to know what to take me. Go my gbogbo wa bi wa gbogbo me. Oh, you the crazy one. I am on. What saka? Oh, we are living. Oh, we are going to Umdani. We ba ko to hun. Ku we so. They can want nothing. Bros, every man here. This one not be mentioned. Bros, we so do anya let it be. I'm the top of this bros. Bros, forget that thing. Then we go na make gbe yan wa. I'm I am that. Now we got this area. You not forget that. If I know if I Bros la wo la. Ke bo show tutu na do call the PC. You dey crazy, you no dey do anything. Hey, sister say. Bros la wo la. Forget that thing, we dey break. Where is it? Bros, forget that thing, me ke je trade ni me mi wa gbe. Lenu we na re me ge gbe yan wa ni. Ya ge je trade ba. E ma sha ti we kin. We ma Hey. Ama igima wa. You wa collect. Igime la. Let's le gbo we ni a. Gbe. O bianu. Ugboloke o ikaka o. Bros, forget that thing. We ti gbe. Gbe. O wa agbo ogbo di fito. Bros, me ke yan se tin gbe meri jo to e ma we re oni e ma ni ami ku nu. I ma we mi ro pa. Bi me fian de yan kwa to je gbe gbon mi. O me gbe we re ma we gu e we re oni e ma. Okay, wa me do we iwe o. Won di ma do mu wa bana. Mo so ogbo e pa wa. Ya ke me ko ni sin e. We mi ya. Ko. Da wo. Ijodo. E boy ni we no a u ban. If I were my bomb or more than I go, eh? Or tea are back away. Like the wallet. Is that women? Yeah, worry. No one of you. Me put me I will take care of it.
Nique. Moi, mon frère, il y a un peu. Ça la vie pour elle. C'est ça, on va aller. Ouais, c'est. Alors, nous voilà, vous mangez à tirer. Ah, je suis venu à vous. Là, on a. Elle devait bien. Quero entender. É matou, né? Ya, mwe wanu chenna, ni wanu chenna. Olugba pe. Wo ya, inu no we mi ya ni. We ko wa gbe na na fa. I don't get one. Ele ni ge bo. Ele wo ba. Ele gbe me ya ni ma ni me a yo bi gbe me le je. Ni ko ni te gbe mo na sta. I don't get one. How can you make a call them? Wá ṣàṣe omi náà ṣe ní à wọ́n mọ́ ní ìrìn mẹ́rin mẹ́rin ẹ̀ mọ̀ kí àrẹ wà bá ò bọ́ tètè mẹ́gbọ̀n ni ìmẹ̀rí àgẹ́jẹ́ àgbálẹ̀ lọ́dún mú gbéná ìmọ̀mí ìmẹ̀ kọ́kọ́ wò pẹ̀lú rẹ̀ ọ́ ṣe mẹ́fà kásì ní àwọn ìtẹ́gẹ́ mẹ́rin mẹ́rin já ọgbọ́ ẹ̀ ọ̀nà àmì mẹ́lẹ́gbọ́ Ipa ẹ̀bá ìwà fi wù ìwà fi yẹn tó ìwùn pa méjì yẹn wá wa. Wọ́n á gbé wọn. Owó náà gé mi rí. Wọ́n pè mí owó ẹ̀sìn. Kọ́yè, kó wà, kọ́yè. Adé, báwo ẹgbẹ́? Lálejì wọ́n fi sunu náà. Iná bọ̀kún. Sàgẹ́tọ̀. Ma. Ó bẹ́ mọ̀ kó àjẹwà. Sàgẹ́tọ̀. Ó mọ̀ kó àjẹwà. Ó sọ̀rọ̀ náà ń rìn ní ẹ̀bùn wọn máa. Á ká ọ̀sà. Omi kọ́ ya mọ̀ pò. Omi kọ́ ya àsìkò wà. Ẹ̀rọ ìyàwó mi wà yí yẹ́rọ mi ju ẹ̀bùn wọn náà. Lálejì, bára mi kẹ̀kẹ́ ní rí yàrá ìwárà. Màá ó rúnyìn náà rèé. Owó náà dísíkèsì rèé. Bí ẹ̀wọ̀ lálejì. Oníyàn ilé lè méjì náà lọ́wọ́ dísíkèsì rèé. Ewé náà fún èmi náà. Wọ́n lọ́nà kẹ́mẹ́ bàbá wa. Ìmọ̀ kankan máa dẹ́rù ẹ̀ lè lọ́kùn pẹ́nẹ́gẹ́ nìkan. Ẹ ká káwùsà. Iṣẹ́ email. Awọ mo de dẹ́rù. Iṣẹ́ email kò kàwé já tí ó wà náà nàfínà. Sàgẹ́tọ̀. Ma. Àwọn ọmọ múlẹ̀ tẹ̀dọ̀. Àwọn ọmọ múlẹ̀ náà. Ìwọ náà yà sí ọkọ̀ mọ́ yà náà kò sí sàgẹ́tọ̀. Tàmẹ́ ẹ̀ ti yòókù ọ, tí sì lòkù rí wà. Tàmẹ́ tí sì lòkù. Ó sàgẹ́tọ̀ yóò ká o. Ó sàgẹ́tọ̀ yóò ká o. Ùdó àgbò ẹ̀ o. Ó náwó ojú ọkọ̀ rẹ̀ yà kí ẹ̀. Ogun lè má kọ̀kẹ́. Ùdó àgbò. Yàrá ìwà pẹ̀lú àwọn àgbò náà lúwẹ̀rẹ̀ àgbò mẹ́rọ ìlàgbọ̀nà máa wẹ́ ọ̀pẹ́ náà lè lẹ́nà igi kọ́ bẹ́ẹ̀ pín ní gbọ́ yìí ọ̀ká ọ̀sà ìgbà ọ̀nà náà ni yà bọ̀ wọn àfẹ́fẹ́ mẹ́rin ní orin ìrẹ̀ yàrá òwò bọ̀ ẹ àṣà ọbẹ̀ tẹ̀ náà wà nyà kálẹ̀ tẹ̀ náà egwu Ìṣe bí agárí ìwẹ̀, àgbọ̀yà mánéjì, lẹ́mí bẹ̀rẹ̀ lọ sẹ́tí àwọn ẹwà pọ̀. ẹ mẹ́rẹ̀ gàgbọ̀ ẹ̀jẹ̀ má lè jọ ní ọkẹ́ àgbò ùsẹ́ ọkẹ́ àgbò yìí ẹ mọ́rẹ̀ tí ni ọkẹ́ àgbẹ̀rà àgbò yìí ẹ̀ ùsẹ́ ọkẹ́ àgbò yìí ẹ̀ tẹ́ wọ́n ẹ̀ náà kọ̀ kúrẹ́ rẹ̀ ma ugbọ́ má lè jọ kọ́ Lálejò sẹ́. Ìyá ìyàfẹ́ kú wà. Ìyàwó ní pẹ̀pẹ̀ náà, ó ti pẹ̀pẹ̀ ẹ̀wọ̀n àfò. Ẹ̀kọ́ làkúnyà, ó ní ìfẹ́ sí ní kú ṣọ̀.
I love her. Give money about love. Now, I think I'm sorry. Actually, sir. I don't know. Oh. What was it when? Koyo. Bugin. Oh, we're not getting with this. I can't get on Giatuta. I can't get. Oyo. Yo. Tuta. Go. No. You will tell me every time, man. Don't worry. Sir. Let's see. Sir. Why you can't get to money? Have you what? Eh? Yeah, we will call. I will get it. How can you make the banner? If you buy you the coin or you know, you will wear or muzzle, you will see. So, man. Yara witness na azi bosi na awala ku awa iku wa re mo pomo ko pani ije riro no ma ya we mi or you me I will take it ma mi kana mo lao me ke ka ni we ojo bi mo se we bi nu ware na we nu pa ewu wọ́n pa náà ìkìnnàrí ìbákú ẹ̀ ẹ̀rọ ìkìnní kọ́ máa yí ẹ̀rọ máa wè ní hì máa bí ní táyà náà. ọ̀gẹ̀ bàbá. ìrà bí ṣe wẹ̀bù. bàbá yìí mi rà bí ṣe. ìrà yìírọ̀ ojú ẹ̀ yìírọ̀. What is sad news? Very sorry. I'm sorry for that. Mama ọ̀sọ̀lógbò ayé mi nẹ̀ wọ́n sí ẹ̀ lọ́nà ìṣe fídíò. My Migano, the Nigeria, as I just said. You know, we're here, they won't work. My many time now, when I wear a dobe, you know. What you again, wearing of image in an honor, we're general of you, you understand? Hey, a finny will lie, like Bobby, but the money boy, I am not like that. I'm not like that because. Me kabe wo bi ogwe no so no na ne mega to carry me my way am e very kwa wa way oni o si ebe ni meje me go ma bi ogwe nda no e de na ko ero joliti ni metamo mama gbera bi nu mi o na ne o ma bun we at least ujinu bi ari e ne ye bi ari ujinu nu we we ko de na wu we e kin ye mu what else? Have you more you me?
What a baby room make a way your day. Understand? You have my blessing. Yeah, Baba. What's it, Baba? Oh. Don't worry. Now, don't know the way you are dear man to tell me. Baba Domo. What's it? We are going to hear you need more. Huh? Are you serious? Baba, that way, in a way, no wrong about seeing the Kakaboa women. Iriano. Baba. Iriano. Daddy, all the thing will come. You get me to go every on the name, marking me by. Eh, being a co and I didn't know what we go. Hallelujah, where we may go not tani. Understand it, Mr. Mona? The problem is, do when I go when I'm with Wageleri, who save me care me. Only your marriage day. Daddy, Wesley. You're married, Baba Wesley. Okay, then where you say, Pomo, money, maybe. Huh? You are with 4 million with marriage you won't. Remember, we go. So, Pammy go and where we hear you. Baba Wesley, and Baba Amakano, you are hoping of cow. Can you be say, Ido Bure de Baba. Ido Bure de me don't back out, said do. Saketo, ufene. Umekone. Imatu mwe de waga me wono nutie me. Umetie me. Saketo bofunu mana. Boki. Oseveno. Osewe. Uwe. Oseveno. Ebi ya fe no ga sunu. Opo me wa ajo. Maboy ogba kun epo ni. Ila mo pe boru a o. Ni agele do we me. Ma me go pa ni a obi ko. Iwa fo. Sukma ogele dori e ma me ni awe. O ma we me. Igo me o ga agwa lo. Velo ya sunu e. Boa. Voi darle giù guarda. Me lo voglio guarda. Voglio. Se caribe nedia. La du guarda vera guru qua. Marwa yami. Voglio. Ya yo chiama. O chiama lì. Awa ma. E ti guarda rumo qua. Ni adia. Ani uga pa. Ya wa oro. Oro mi. Mo sa. Ugaenda kwa ruga pa enu adiana. Egbe na we na no mego ni we na. E flafi ya munya. Juma de mutu no ro. Ni wa temata ma ni abu mo wa. Mo bi ale ko pa. Ma we gbaru wa. Ya me do we mi. Me o me do we mi. Ado mo so sa lo ba gi se ko ma de. Ina gi de do ko ya ro. Je se ko ma ro. Me ro da bi no nyi e. Mo bo. You might understand it. We are getting out. Gigi do wa no. You will. You are the good here. Oh, when you get dead out of no man, no women, no. Don't get my time. Wait. I'm the only man, or you may be a day. No loud, no way. The money you are in is not the problem. Understand it? Yahweh, you do time away. The business we have condemned as is the mega no king here. Don't let me stay or let it be away. I may only do it. I went to me after the way. Funny, I got gear all. I went at Yamia. Never buy after my. Okay. Thank you for your understanding.
igba tama we we are idealize kai oye ya fi gbabe lawyer ni ti aya ya ma de ti ba ta sala Jesus pa ni abi sageto la ya pone ya la o ya o me we la wo we Jare. la o pe iwe ki go la Hey, mo tẹ́lẹ̀ rẹ̀. Ọ̀pẹ̀ ga mi mú ìwé gí boni. la wo la igi go ni hey ko ni mi ari to ni meno me sageto meno la ona egi sunu igi we igi go mudane eni gbera ni e marriage me on the 20 no one ya be invite we ube twe on the 20 ya invite we on the 20 wuye ma. Wa gwa ye kini we na kan wa na yi. Gane. No na so no na to so mai to ro. Sageto la wo o yoro wa na sageto la wo Edo yo bo bo mo se wa. Edo abu wa je. meme yi ni o twe la wo I invite you on 20. Osagiato tiga omewe o zebo kanwe igigigo iga buyeme na mama nyime kebebe na yaleva laho iga omewe o zeba ogwame meneki ire gbe na asusele lopia wa amego ne dune were gbe fene udo tie me Osagiato tiga omewe o zebo kanwe igigigo iga buyeme na mama nyime kebebe na yaleva laho iga omewe o zeba ogwame Olha minha embaixada. E a de coin? Ramirez, vai correr o tó. Ramirez, aboki, ombena. Mas mo ní ma yé mi kẹ́ ẹ̀ wí. Ẹ kí a gbé wọ yẹ̀yẹ̀ wọ̀ bọ́. Mo ní no. Baba. Sọ́jà tó lọ gà. baba Iye ayé ẹ̀. ọmọ baba Àwọn ẹ̀rọ wà sọ́nà yẹn. baba de na mo mu gbe Mẹ̀kọ́ mi bọ́lẹ̀ Chelsea rẹ̀ máa yù. Azali wàhálà náà bọ̀. Wà fún tàbí ẹ̀jẹ̀ tó wà bàbá. baba le Ebi fẹ́ sáré yé ẹ̀. ye se mu ani mu ko na baba ya ase ame baba le Sọ́jà tó lọ pé ọmọ wa ikọ̀ rẹ̀ yà. Ẹ̀yà àrísí rẹ̀. wo se baba Yàkà bọ̀ wẹ̀ pọ̀ wẹ̀ rúdà wẹ̀. Ẹ̀yìn ọgbẹ́ni yà rí wọ́n lè yọ̀ náà lọ sí ìjọba yìí. Èso yìí pàrọ̀ yà rí òwú ìgbà ẹ̀kọ́ fẹ́. Ọ̀yà gbé rẹ̀. Èso yìí yà tẹ́lẹ̀ chief. Ọ̀yà amúlì gẹ̀ fún gbogbo ẹ̀. Yà bọ̀ fún sàlọ́wọ́ ẹ̀ láti. baba wo se I'm done well for yourself. I'm proud of you. Bọ́ọ̀lù ẹ̀wò yẹ ọtún ọdẹ nígbèrè ni. ọ̀rọ̀ lóde ọ̀rẹ́ ẹ̀sùn ẹ̀wò náà sún náà. I told you now that young man need to go back to school. No mind this in school, they have to go to school. o baba He go school. He say this is there. I want that young man to be at least. baba wo ọ̀rọ̀ filling station dey pọ̀. So láwọn oníyà rẹ̀ rà ní ọ̀rẹ́ àná ìyẹn lè lóye àti màmá rẹ̀ rà. So ìwúrò ní afẹ́ fúnni ìwúrò náà ní school. A police station then I here. Let me know so that I will bring you some of my friends. I don't know where they will bọ̀ bọ̀. Baba mẹ́rin bí àti
because I'm proud of her. Gbogbo àti ẹmẹ. Ẹsẹ̀ rẹ̀ mẹ̀ká àbọ̀ wọ́n máa ń bí sùúrù ní mọ̀ ẹ̀ yóò kéré ní èmi. I'm very proud of her. Bàbá àti wẹ́nu. Wẹ́n ti sẹ́yìn mọ́tò rẹ̀ yìí. Gẹ̀ẹ́ bàbá. Bàbá ọ̀dà àgbà mọ́tò wà nínú náà. That is very good. That is very good. Bàbá rẹ̀ àwọn wọ́n wù pé àti níjẹ́ kúré. Bàbá sì wọ̀ fún ọ. Go and manage it. You have any problem anytime? You have my number. Who are when come anytime. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo sì sẹ́yìn nàná. Bàbá ọ̀sẹ̀ wá. Èèyàn pàkà òkè òní bẹ́ẹ̀ ni àwọn kà mọ́ yàrá yà bọ̀ kẹ́kẹ́ lẹ̀. Wọ́n láwọn ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ kúrò náà lè sì fẹ́ lọ́dún láàdì. Ègbó ẹ̀ka mọ́nu àṣẹ. Ìlú yà ọ̀pọ̀ parẹ́. Ẹni kiri yájú wa wọlé ìwé rárẹ̀. Ẹ nàrà múnú ọ̀pọ̀ ẹ̀mí àrẹ̀ fún ẹ̀yà. Ẹ̀mí ẹ̀bí kíkù náà. Àwa àríyàn. Èso wa ni wà ní ìwọ̀n tó ní apá. That's my boy. That is spirit. Dọ́mọ̀ wa. Dọ́mọ̀. Bàbá ìjì rẹ̀ mú yẹ̀ lóko. Ìyá àbúrò wà wùdọ́. Bẹ́ẹ̀ bá mi bọ̀ náà lẹ́lẹ̀ náà ọ̀là ìpanu náà. Ó lọ bá wọn láti bọ̀. Ìjẹ́ sí àgbẹ̀ wọn mọ́ àlẹ́. Èmi ní wọ́n mú mi àlẹ́ ìdìbò sọ̀tún. Ẹ̀ẹ́dùn ẹ̀dẹ́mùlẹ̀ ìyá àbúrò ọ̀sọ́gbọ̀n wa kẹ́yìn. Tàbí Musa ọmọ rẹ̀ sọ bọ́lá ìkèké ti lè. Ìyọ́ bàbá. Bàbá wẹ́ sọ̀rọ̀ wa. Bàbá máa wò. Iṣẹ́ àyè òbí wa kò láàbù. Bàbá. Èèwọ̀ fẹ́ ló wẹ́sẹ̀ bàbá. Exit. Nazi. Listen, what's the problem? Oh, Sagato, you don't understand. What you have here? I'm not feeling me. He wants to know when I worry about That's the old Sagato. You don't understand the when I just with me, man. Ẹgbẹ́ wa wọ̀ mí wá confused. Wà mí wà náà yá máa wọ́n yé gẹ́dẹ́gbẹ́. Ọwọ́ wú yẹn nù. Ó yé gẹ́dẹ́gbẹ́. Ó wà ní ọwọ́ mi gbé. Ó yé gẹ́dẹ́gbẹ́. You understand. Ọmọ ní sọ ní sẹ. You understand. Yẹn ló mi Ọ ní gbé. sẹ. Secretary mi wa the bank draft photo start ẹ̀ how do you do that? Secretary. Bàbá Dọ́mọ̀. Ó wà nínú yà. Ó wà nínú mi yẹ kàn wá. Báwo kí? Ìmọ̀ wọ́n ìwà ẹni náà tọ́wọ́ mi náà wọ́n lórí pàtì mọ̀ ní à. Bàbá. Ẹ wọ́n sùn náà. Look at that face. Ìtàbọ̀ náà yìí lọ́nà mẹ́jọ jáde ní ọmọ ẹ̀ tọ́rọ́ tó dá mi. Bàbá làwọn yẹn pẹ̀lẹ́. Ìnáwó sùnmù ìní dé ọ̀sà ìdàgbòmí. Ọ̀ya mi dọ̀ àmú pé bọ̀rọ̀ ẹ̀ ẹ̀màáwò. Láwẹ̀ mú ẹ̀ bá wẹ̀ gbé. Ndàwọ̀ ikú so ìgbẹ́ kíkò náà wà mí náà. Mo sọ yà wà mí nù ẹ̀gó. Ọ ní yàrá lè. Ó mọ náà mẹ́gó ìyẹn lè lò ẹ̀. So ina ba yale ya mie oriome e no ewe ime go ya me ewe ime go ya ma de nda wo mo wi ku pano ga lele me ina ta me ah igo waro ma wari be ma wai na e so kuma o ise do pa mo lu enwe na ta me igo hiro e de ya le fe me you don't mean it ni mi kina e no we me wo yan o yan do aka we ime go e me baba idu de ga ni wo we me no ki we iya dàwọn. Yẹ́ dàwọn. Ìgbà mẹ́wọ́. So Sagato, gbogbo àwọn ẹ̀gọ́ ọ̀gbìn náà dùn ó yé gbogbo àfikún yálẹ̀ kẹrin ìbànú. Sagato, yìí sọ̀wọ́ fílì ni o. Gbẹ̀dẹ̀nugbẹ́ sọ̀wọ́ náà rẹ̀ wọ́n bọ̀ bá mi yẹ kó àríyá òtútù mi fi mi bá. Sìràwé náà àwọn ẹ̀wọ̀n 600 naira. O ma fẹ́ yọ̀ mẹ́rin. Sagato, mẹ́nà bí a nù ọ̀gbẹ́ tó mi wọ́n náà rẹ̀ ni. No respond. Bí nù kí á pàdé ẹ̀rọ náà babala àpàgbé ẹ̀rẹ́ nìmi náà yà jẹ́ náà ni àwọn àmú ẹ̀pẹ́ olóbi mi pàlọ́ ni màá láti àrà àríyé mi. Something of that nature ó woman bàbá ìfẹsẹ̀ rẹ̀ gbé ní orí ìwé ọ̀làdé woman a máa ń sìn abẹ́gbọ̀fin lè yà èyí rẹ̀ kì. Sagato. Baba. Now omi mi ní ìdòwò mi yẹ you have a big house. Sagato. Bẹ́ẹ̀ ni kìrì yẹ kú ọkọ yóò tọ̀. Ẹ̀rẹ́ jà. Ọ̀nà ẹ̀ yọ̀ gbìyànjú. Ebo mo máa ọ̀rọ̀ máa ẹ̀ yọ̀ gbìyànjú. Ìmọ̀ ọ̀rọ̀ yọ̀ gbìyànjú wẹ́wẹ́. Àná ebo máa ọ̀rọ̀ ẹ̀ dọ̀nà. Orí ilé ego igọ́gọ́ fìyà. Orí ilé ego. Sagato wo ẹ̀yọ́ gbìyànjú ẹni yẹn kà ní. Èmi dáwọ̀ ẹ́. Sagato lẹ́nu gbẹ̀bí sẹ́ èmi dáwọ̀ ẹ́ Sagato. Èmi dá mi bàbá. Nínú bí ẹ fáwọn wí á lé 4 million. Bíkí ní gbogbo ẹ̀ṣẹ̀ ọkọ̀ gbọ́ mẹ́ bọ̀ ẹ̀. Na ya age wena wo wie gwa gbon wie gwa mi na me so ni 4 million ida age wo wa o
awe ma ye no ri oto o ma pugwere se iba ni ke suspect we Sagiato. Ese oni se wa ge no sunu no na be no ya gun na oni wa be ti me gbe nu we je enu ba le we na lu po re na ni na enu we ka we GP ni tenu ewu ya ga fi ewe wa ga fi ewu mi o piano bu we gun ha wọ́n mú ẹgbẹ́ ẹni tó ọdún mímí òpin àná wọ́n wẹ̀mẹ̀ wẹ̀ sẹ́mi nù ṣe ẹ̀yìn ẹ̀mẹ̀ ṣe náà nìyà. bàbá má bẹ̀rẹ̀ ni à ẹ̀mẹ̀ wọ́n náà káwé sùn nídàá yín ni. ọ̀nìṣẹ́. bàbá nula ọ̀nùgbọ́n ẹ̀yìn ànúlá ọ̀nìṣẹ́. bẹ́ẹ̀ dá ti yẹ fọ́gìfì. ọ̀nìṣẹ́ wà wẹ́nu wà hìyàn rẹ̀ sẹ́kẹ̀tì wà hìyàn. ọ̀nì pàgbẹ́ wọ́n á ní. wá tẹ̀lé. Nemi la o. Nemi la kede. Nemi la o. Nemi. The word kede. One way. Olahi. Iteme o. Nemi wo ni apa. Eyin mewe. Ah. Iye me iwu. Lu wo ya. Iwa nya na je dada we itire wa bia ke gbe da we yan ikuli ya egbere iyi mi wo so so na mo wá sí na je na o mi ya to ni ya la wara iya o igu mobo iya o igu ku wa ri palo wa ge fi mi yi si bere wa le na wa le bi e gba na Uri bẹ́ẹ̀ uri tí èmi mọ̀ bẹ́ẹ̀ bíá mi wú ẹ̀yin náà tí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ náà kọ̀ máa mẹ́wìí à ọ̀sẹ̀ nínú bá pagùn mi ẹ̀yin náà bò ní ẹnu pè à ibi tí ìbá náà ní èmi mẹ́ ìyẹn ní kí bá ìdí mi ọ̀nì yìí máa wẹ òtítí ẹ̀ka máa fọ́kẹ́rẹ́ adé wọ́n ló sọ̀rọ̀ yìí. Nẹ́lẹ̀ ẹ̀yin mẹ́ ìmọ̀ọ́sẹ̀ ọ̀pẹ́ nínú ẹ̀yin mẹ́ mọ́tí ara mọ̀ rí ọ̀. No, wà ló ẹni à ọwọ́ ìwòsè gòrúzọ ẹ̀ àmà ẹ̀wọ̀n máa dá mi ọ̀nà ọ̀hún. Ìmọ̀ọ́sẹ̀ gẹ̀yì ọ̀rí tí mẹ́ni ní kiri nù. Mímí àwùwẹ̀ yìí ọ̀kẹ́ àbọ̀sẹ̀ bẹ́ẹ̀ ìwà àgbéwẹ̀ náà làwà rẹ́yìnwẹ̀ lọ́jà mọ̀ wálé. Ẹ kí ni ẹ̀rí ìwé náà. Omi fo àkẹlẹ tó yẹrẹ gbogbo máa fọ ẹ. Akeke, bẹ́ẹ̀ náà. Mo gbé ní ìlú àgbàlagbà. Epa, muja. Wah. Mais moula, je connais. Epa. Domo. Epa mo Sagiato. Epa mo Sagiato. Sagiato. Epa. Ege. Domo. Sagiato. Sagiato. Et mais on est dosté ni où c'est. Epa se heste ni aye. Oye. Oye se baba. So we bu era wo Sagiato. Iwaro. We era wo Sagiato. Epa ọtí àpẹ. Ewo wa. Papa domo. Sagiato. Domo. Ah, koyo. Domo sa. Igbe wa we mo bo wa. E wa ro wa. Domo. Koyo. Osi e business ni wu, you know. Osi e. Afi ere ke gbe wa ko e. Koyo. Anya na wo na moto na. One of my car here. One of your car. No. Ki le Sagiato gbete de ko. Eri oje. Ojo wo gejo bo. Edubo ro. Rowa. Anya we fine hero. Saluba no. O ko be Sagiato. Saluba bless you man, you know. Epa. Ìwúrẹ́wérò ni ìwúná wọ́n bó ka ẹwẹ́ ló fún fọ̀lẹ́sì máa iye rọ̀ kí a wá. Ìfà ọdún bá ta lẹ́gẹ̀ nìyí. Owó yẹn gẹ̀dùn kí wọ́n fi máa rí kẹ̀mọ́ra àwọn ẹgbẹ́ àrùn ni. Wọ́n lè nu ta lọ́wọ́ ló fún fọ̀lẹ́sì máa. Ìfà wọ́ sẹ́ àyẹ̀mí oníṣègùn ẹ̀ lọ́kìpà. Ṣé pàpọ̀ lọ́gbẹ̀ o? Fèkú darú ayé. Ó wà mọ́tò. Níbẹ̀ níṣẹ́. Fèkú darú ni àlà mọ́tò pa. Ẹ̀rọ ìdákọ̀ ọkọ̀ àgọ́ wàkú tẹ̀lé yé àgọ́ wàkú jẹ́ ọgbọ́n lọ ìwádìí àbẹ̀ náà tẹ̀ wẹ́ òkè pa wẹ́ ní mọ̀ náà yẹ. Bẹ́ẹ̀ wà àdìyẹ tó ọgbọ̀n wà ní. Ìyẹn kúrò ṣe àyè. Ìyẹn fà láwù. Gbẹ́nu kẹ́ fèkú darú. Osalubwa odo ya meno ma no hia ya pe we won ya. Se wu baro ai. Yeri. La moto. La moto. Ye di la moto.
Ni passe wheelbarrow avec yo. We passe yo secrétaire. E passe wheelbarrow ai. I me de wa de na so po wa to na. E ya mu na we na ye. E wa ya. Aye do mu. E pa usewe na. Na se la moto. Wheelbarrow na that it is the wa do. E pa la moto se wheelbarrow na that ai. Ega to ya mo pekere, o mo da do na, o mo da do e no sesebo. Wagi yere o. Hey brother. I'll try and go away soon. I'll say na reality. What you going to do? Oteme Sagato. Zebi no ta bare osine region. Matu mo ba mo we e ori edo. Edo no se dejo si. E ba ta gele ano iga igu alowe. Ona we iye keloje. Igari veri. E abo we na mo yele ati. Wata no ebi no ya me ire eno gigbe eno gi mu eri orezo ido yin wa ku weke feme ni kirege edobo iwe gba mi no isunu gbora wa are kini ije e o ma ro wo yo ni kulu wa ko wa o ma ro me ri wa ko o bu kame o webo no za o wa ni afefo o hame o we buri akuru wa kwa wa o wo ki me o ya webo no sioku o aruwa o we ruda o siye tiye we bi ware na bi ma ya ku wa bi na ya gbode wa e mewe o mu ga yin ki wo wa ona ri ege obu ona gi ogobo me ona awira ogobo mo mu yo wa no ga lo mi wo wa no ma bo me we ibi je me guven aro miewe envia feno sunni ya fefe na do sunu supo paro ero ya ve mo bi doju no etikini emie kini mamie egbe na do wo me no wala wo bi je me ika mi je me we ka kulu wa ko we o wa wa na ko ha loko ma be te wo wa bi wo imudi alo wa supo paro ama ni do de yo be ni yo ara khame wo ki me o ebo ni ijaji wala wo edobo bo kan o mi ro bo kan o mi ro o se na yin asa ku o ake wala su pe ro de ipi aro de me ku Sagato we ti ku bo gi me we ka pe me o te ni ne yi pe ye ani ya so uga ye we me ti mi amia o ja so geri u pi me ma o tele kwa abete ni gbe ile re de yo abete na iwu lo re de yo gbe o ni e do tele do ya re we ni ya ni ma wo ga ma fun o yi pe bi me la ye glass na fe o bo ye ti ba gbe e go da ona so we ko te pe won wa ru de glass ya we opo kwa wo wa wo ni avio re ya avio ku enu vi ari o wa rudure we o salo ba eru ma me gune egun dire do we o fi ado yin ti wa yin do anu re e si sara ro do ya we ya we bu e de ma ro pa o do ya mu ma e boda me ku e o be o da e society we mo yin ye o ala wo e bi bo kan e ya pa wa ipa brother emuta ya fesi ya olano ya we na ma emi ta ma kian siba what ani ami mi nesu o we se nda we me be we iho we e ji video ami aro pa na ya bo na mo what ani ma be ni ma wo ti n pa ma ya nya gbera wo pa kedo adi mo ya gwa ti ma be gbazi yo so ko ma mi o bi di ma wo yo ni ma wo ni we ji ma be ni we yo wa ke ni ima be ni mi o mi e mi da mi ande awa ni ma ya ri nu ya so jaja ma o ya ri ma ku
mi tó bí mi náà pẹ́ mọ̀ dé mi náà abọ́ ìkànnà dé ọmọ fẹ́ mi wẹ inú ògbókè ọdún èké sẹ́yìn ìgbèlè tá náà o ṣùgbọ́n èmi gbéra ni èmi tí kò àlè ní ẹ̀yà rí ẹ̀ mi dò mí wẹ̀ ya mú gòyò pò ń ọkọ̀ tó àwọn ìṣẹ̀ṣẹ̀ ọgbọ́n àwọn ẹ̀sìn àwọn ẹ̀sìn congrat urene ni ma mi original lao duwe nye kwere ma we nye kwere eminala me tamedos kino urene vena ya watemi ya na wabo ya kubwe ebo wakpa Olivier Wesi. Wesi. Ele que business o qual no qual que ele ia pegar a casa e vai business. Wesi. A agüe. Ina bodi. Nele o sedan, nele do dedan. Ona generi. O masimi lo gbe mi la, masimi lo gbe si. Ikiri gogo. Oya mi do wo na mi iri ma yi ma ni re yi mi iya awawa iya biye iya gele mi ayeki aba mo salu ba na ni mo ni ba le ya o salu ba o ni bi ya jibiri na su ni ya wa ni ni le fi ni ya abu ma ya o ni ma aku mo salu ba e o ni brother di ma de ni sawesi Wawese ye deni zomo wani wesi le marina wawese ku ya tono ni wa wa neno mo vito no ya wa silimana di yo no wa ya ne na so ya mo nwa nda we ya we enwa ebeduku wala tu wa to wa our beautiful people, I just want to thank you. I appreciate you all for watching Victor Alawa's film. This film will give you an insight about dating, to give you an insight about relationship. I promise you people I will bring out the best. I promise you while we are